àǹtí Ṣeun bí mo ṣe wọlé sọ́dọ̀ ẹ̀ báyìí tó wò nínú rẹ̀ wá ṣíbọ́ ó jábọ́lẹ̀ ni mo rí ọyàn ẹ̀ kì í ṣe pé ọyàn ẹ̀ dúró pọ́ìntì o ó dorí kolẹ̀ o but ara ẹ̀ fresh. mo wá lọ́kàn mi pé lẹ́yìn màá dú ọmọbìnrin kí n tó kó bíbá tó sà wá tẹ́tẹ̀lẹ́ o onímọ́tò ni mí Wàsíù ló kọ mi ọmọbìnrin jẹ́ alájàpá mi ì fẹ́ sọ jù bẹ́ẹ̀ lọ àǹtí Ṣeun mi ì fẹ́ sọ mọ́tò tí mò ń lò bọ̀ mọ́tò ńlá ni tá a fi ń kúrò láti ibìkan sí ibìkan. So ọmọbìnrin wa pè mí pé mo bá kẹ́rù èmi ni ó má sábà pè mí kò sí ìrántí mi kì í bá kó tó fẹ́ ṣe bísínẹ̀sì ẹ̀ òun náà ní mọ́tò kékeré o tó ń gùn o bí ó ní ká o so ojú bí gẹ̀ẹ́ ni mo fi wò ó so mo má yẹ kí n gbé sára mi kọjá mo sá sí àmọ́ normal ó ń wọ̀ mí lójú so ti yé yín bọ̀ bó ṣe máa ń ṣe mo pé ẹ̀yàn kan tó kàǹkà mi nínú ayé ni mi ti àmọ́ pò lóòrùn ayérayé ni. àǹtí Ṣeun èmi àtọmọbìnrin yìí mo bá ṣiṣẹ́ ó máa ń gbéṣẹ́ fún mi mi jẹ́ kó ju bẹ́ẹ̀ lọ ojú mi wà lára ẹ̀ àmọ́ mo sáré kọ́jú mi kúrò ń bẹ̀ ó wá dúró ní pé bọ́dá Wàsíù ẹ jọ̀ọ́ kí ni sọ́kẹ́tì lẹ́mi ó ní problem ẹ jọ̀ọ́ bá mi wò ó ní ọmọbìnrin tó pè mí ibi tó bẹ́ẹ̀ pè mí fún iṣẹ́ ni bá ní sọ́kẹ́tì lẹ́yìn ní problem ẹ padà tí ṣe ẹ wo wọn tí ṣe àdúgbò wa mi ò rí wọn ṣé ọkùnrin ní single mother ni ó ń dá gbé mi mo ní òkè mo bọ̀ mo bá jẹ́ ìgbéra mo bá lọ sílẹ̀ nígbà tí mo débẹ̀ mi bá wọn mọ́ nílé sátọ̀dé ẹ̀ pé wíkẹ̀ndì ni àbí bí ẹdúró ọmọ ò ṣàṣìlé ó ní mo bá dẹ̀ ní mo bá wọn tó mẹ́lò sí ẹ̀rọ wọ́n ní ewo mo ìṣèwé tí náà ní kíní kan ní bá ní so ìwọ ló wá ń ṣáná bẹ̀ ó ní ó ṣílẹ̀kùn fóun because flat ló ń gbé so wá sílẹ̀kùn fóun wà tó wọn wọlé ó ní bó ń ṣe wọlé bá wọn wà ní ó ní two bed ní ilé ẹ̀ṣà wọn ṣáà yàrá kọ̀ọ̀kan ló wà bẹ̀ bí yàrá méjì àbí yàrá mẹ́ta ló wà bẹ̀ ó ní bó ṣe ṣílẹ̀kùn fún ó kàn ṣílẹ̀kùn fún òun bó ní bó ṣe wọlé báyìí ó kàn ní ẹ káàbọ̀ mọ́ ìṣẹ́wẹ́ tán ní kí ló kàn ní ok èwo ló wá ń ṣáná bẹ̀ kí máa ń ṣe pé èmi náà gan ibi tí mo wà gan sẹ̀ gan òun tó mọ́tò mi ṣe ń bẹ̀ ni báìkì ni mo gbé débi báyìí wọ́n ní pẹ̀lẹ́ wo ẹ ti kó jókòó náà kó jókòó náà ó ní òun bá jókòó bá ní ẹ kó jókòó náà kẹ́kọ̀ọ́ mu cold water náà ó ló bá jẹ́ lọ sínú fíríjì ó gbé nǹkan juice ló pè ó jẹ́ gbé fóun òun dẹ́ rí pé juice náà ló tọ́ ṣó ti yé mẹ́ òun dẹ́ mú gbà tó mú tán ó ní wọ́n sọ pé ẹ wò ẹ ṣe pípọ̀ yẹn ti mọ̀ pé òun ní ìdè kan tó tutù ó lọ sọ pé ṣé rí ó ní bó ṣe dìde báyìí pé kó ṣe báyìí ó ní tó wẹ̀ nìkan ṣì ní bóyá ó mọ̀ ṣì tó wẹ̀ ó tiẹ̀ máa mọ̀ ni mi ò mọ̀ ó ní so ẹ̀yin ó ní ó kò ṣì bá mi kọ́ pé ó ní wọ́n sọ pé wà láìtàláì obìnrin wọn àdókò tó kó ibẹ̀ tóun ti rí ó ní tẹ bá ara ẹ̀ fresh o ọyàn ò dúró o mọ̀ kí ló wà ní bọ́lá rẹ̀ èèyàn kó wá ṣe wá kọjú sí yàn kó ṣe wá máa róṣọ yẹn kò yé yàn àti Ṣeun tó wà ní bọ́lá rẹ̀ ó wá ṣe wá kọjú sí mi ó ṣe wá fọ yàn ó ṣe wá ṣe ó náà ní pé eléyìí lẹ́ni okó mi wọ̀ ní òbò rẹ̀ ó ní wọn á wò bẹ́ẹ̀ wọ́n nígbà tó ń ṣe ó ní wọ́n sọ pé ẹ pẹ̀lẹ́ wọ́n ní pé ẹwọ ẹ má bínú ẹjọ́ ó ní wọ́n aró tó wẹ̀ nìyẹn ó ní ṣé ó yẹ kó wọlé kó lọ change kò change o ó lóun ẹ̀ṣẹ̀ rẹ̀ tán ni o bá ní ẹ change náà ẹ má wọrí ṣé ọmọ ìkéré ni yín ó lọ ní ọmọ ìkéré kan ní mí ìbọn mo kọ pé no mo kọ fi kò bí akẹ́ change ni ẹ má wọrí náà ó ní bó ń ṣe owó ní wọ́n pé bíbà ló ń shock bíbà ló ń ṣáná ó ní gbogbo tó ń ṣe ó ní kò yé òun kó má lọ tọ́ ọ bọ̀ náà òun bá ní ẹ̀mọ́ kan tó ṣẹlẹ̀ mo ní ọ̀rẹ́ kan tó ń ṣẹlẹ̀ tí ṣáà àti pé bọ̀bọ̀ kan náà wà ní àdúgbò tó ń ṣẹlẹ̀ tí ṣáà ìkọ́ náà méjì máa pé wọ́n bá yín ṣe iná yín yẹn pé kò yé mi sí ó ní àti ṣe òṣìṣẹ́ bóyá iná yẹn ò tiẹ̀ yé mi sí ṣé tí lèmi bá ṣáná bẹ́ẹ̀ ṣé mi ní ṣe ni bọ́ mi rí nǹkan tó ń ṣáná bẹ́ẹ̀ wọ́n ṣàwọn sọ pé ibẹ̀ yẹn bẹ́ẹ̀ ló ń fara ti òun á sọ pé ẹ wá ẹ jókòó báyìí ó ní òun ò ṣe mọ̀kọ́ tó wọ̀ òun gbogbo àlọ́ tẹ̀ ń pa fóun òun ló yé òun ẹ jẹ́ ń gbé yín débẹ̀ báwo wọ́n ní irú àlọ́wọ́ nìyẹn àmì ìwọ́n ti stand yìí ò ní èmi náà fọ́ fún yín mo láìkì yín èrò ló ń bà mí tí mi tí ì sọ fún yín kí tó máa lọ síbi tí mò ń lọ torí pé à ń lọ ibì kan ni àjẹ máa já síbì kan ẹ̀yin tó bá ṣe ọmọ àkànjẹ ẹ̀yin tí gbọ́n tó rẹ ti ṣò ẹ wò ó ń bọ̀ àwọn ọ̀nà àjẹ́ èdè this is what they call Supermax Herbal Capsule Supermax Herbal Capsule tá a ti polówó fún yín tá a ti sọ̀rọ̀ ẹ̀ fún yín àwọn kan tó bá mi rajà níbo last week mò ń fi sí fún wọn 10 ni mò ń fi sí fún wọn pé ẹ lọ gbọ́sẹ̀ Supermax yìí wò kẹ́ ẹ jẹ́ kí n mọ owó bá ṣe ń lọ wọ́n jẹ́ kí n mọ̀ pé nǹkan tó dáa ni àmọ́ kí n sọ pé bí ẹ tó bá ti lò ní nǹkan ọmọkùnrin yóò dé gbàgẹ̀ wọn mo sọ fún yín ẹ ní ìdí kankan pẹ̀lú ẹ̀ ò ní detox yìí ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ni tàbí ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ méjì
obìnrin lo ọkùnrin lò ìyẹn detox yìí ṣe ti wọn so ẹ máa lo detox yìí ẹ máa lo ọyọ kan lọ́sẹ̀ àbí ọyọ kan lọ́sẹ̀ méjì 1 month ẹ máa fi lò ẹ máa toilet gbogbo ìdọ̀tí ara ọ̀pẹ́ ẹ̀yìn gbogbo ẹ̀ nǹkan tó ṣiṣẹ́ fún nìyẹn detox jẹ̀díjẹ̀dí ìdọ̀tí ara nǹkan tó ṣiṣẹ́ fún nìyẹn so tó bá ti wá gbogbo ìdọ̀tí ara kúrò lára ẹ ṣe wá ṣe kí ni ẹ wá bẹ̀rẹ̀ sí máa lò méjì lójúmọ́ ni ẹ bá jẹun alẹ́ tán ẹ kó méjì sẹ́nu ẹ lò wípé afẹ́ bẹ́yàwó yín sùn ẹ wá ní mi ò lè ṣe okó mi ń ṣe kinní kan ẹ gbàgbé ẹ àwọn èròjà ẹ ṣe ti rí orógbó ó pọ̀ ní nǹkan tá a fi ṣe èròjà ẹ my dear kí ni kan tí wọ́n pè ní ọkùnrin ní prostate cancer tó bá ń lo Supermax yìí ó máa ṣe ìwọ̀ fún láti nírú nǹkan bẹ́yìn mi sọ pé prostate enlargement bọ̀ pé untreated infection ló ń kọ́ sí prostate enlargement ẹ wá ra nǹkan infection tó bá dẹ̀ ń lo ilé infection lè dúró sí ẹ lára detox yìí ṣẹ́rẹ́lẹ̀ ọ̀nà pè ní liver hepa aba fún fatty liver ṣòwò máa help liver dáadáa fatty liver support help maintain liver health traditional use for liver wellness liver cleansing support digestive wellness support ṣẹ̀rí nǹkan tó wà òkè ni is a liver herbal supplement formulated to support health liver function ṣó ti yẹ bẹ́ẹ̀ ó máa help ni ọlọ́run wa kò ní jẹ́ ká fi àìsàn ló gbá wọ́n ní bá a ṣe ń bọ̀rọ̀ wá bọ̀ ó ní òun wá sọ bẹ́ẹ̀ pé èmi náà láìkì yín àmọ́ mo máa wò pé ẹ̀rù máa ń bà mí because àjọ ń ṣe business papọ̀ mi dẹ̀ ní fẹ́ kí ẹni mi bí ẹni tí ò dáa ó ní báwọn ṣe sọ̀rọ̀ ó ní wọ́n ní ọ̀rọ̀ yẹn ò yé mi o ó ní bó ṣe wọ ìyàrá lọ nìyẹn wọ́n wò pé bí àwọn ṣe wọlé lọ bá nìyẹn ọ̀rọ̀ mi wo ni òye yín àwọn ọ̀pá ìwòye ni àbúdó wá sí kílẹ̀ ń ṣe bẹ́ẹ̀ yẹn èmi yóò máa gbé nǹkan tẹ́ ń ṣe òní ẹ̀mí mi ni ò gbé ẹ̀mí ò ní ò gbé ọ̀rọ̀ tó bá sọtì ilẹ̀ ló máa gbé ẹja mi sí kí ló ṣẹlẹ̀ yóò máa kí ṣe ẹran kékeré bẹ́ẹ̀ ṣé ń wò mí òní ẹran kékeré wò ni ẹ fara balẹ̀ wọ́n ní ara yín làágùn ara wọn làágùn ẹ̀wọ̀n mi kí láìpẹ́ ọkùnrin máa wọ̀ before day ní kò tẹ̀ ọkọ̀ wọn wò pé òsínbọ̀ ibi bedroom rẹ̀ ó náà jẹ́ bọ̀ ó náà jẹ́ ṣe always neat ló ń bọ̀ onígbà tó máa bọ́ níbi ìsòkò tó wà tó rí okó òun bẹ́ẹ̀ tó bá ní òun bá ní kí ni nǹkan tí ó mì bàyẹ̀ ó bá ní wípé kò ń ṣe bẹ́ẹ̀ kókó pé kó yín ti tóbi jù kó sì kò ní ya mí lábẹ́ báyìí ó náà ní ṣé lè wájọ mọ akọpa àjẹ́ fún yín ilé ìwà àyà yín lógo ẹgbẹ́ ilé ẹ̀jẹ̀ ó ní bó ṣe wọ bedroom lọ nìyẹn wọ́n ní ẹ̀ láwọn ṣe jọ ń lò fúnra wọn wọ bedroom lọ mo sómi sórí ó ní bí bọ̀bọ̀ yẹn ṣe bí lady yẹn ṣe wá bọ̀ wọ́n ní bedroom nìyẹn wípé ẹ yá fọ dáadáa ò torí mi máa ń láìkí máa gbókó sẹ́nu ó ní àwọn ṣáà wà ń bẹ̀ ó ṣàbọ̀n fọ gbogbo abẹ́ òun bóun fọ ó lóun náà jẹ́ máa ń clean ó máa ń fárun abẹ́ òun so òun máa ń clean onímọ́tò lòun oníbọ̀t ẹ gbàgbé nígbà táwọn wá wẹ̀ tán àwọn ọ̀bẹ tún wọ́n ní ẹ̀yin ò tiẹ̀ jáǹtì wọ́n ní jáwé ti báwo wọ́n ní àjọwò ní bedroom ẹ̀ lè ní kò ń di sink ó ní nǹkan tó ń dẹ̀ ṣe ni pé òun ò fẹ́ ṣe nǹkan tó máa bí nínú tó máa sọ pé òun ò ṣe wọ́n ní bóun ṣe wà yìí tó bá lóun ò ṣe mọ́ òun á fi tíwọ́tíwá bá sùn òun ò dẹ̀ fẹ́ ṣe bẹ́ẹ̀ ó náà ti ṣe ní báwọn ṣe wọ yàrá yẹn nìyẹn ó ní òun fẹ́ dùn pa ẹni tó sọ pé ṣé kíní ò ní ṣe kíní bá ó ní bóun ṣe dùn ló ń pariwo wọ́n sùn ó ní ìgbà táwọn wá ṣe tán tóun wá do aláàkọ́ tóun kọ́ do yẹn òun á rò pé kó má sọ pé òun fẹ́ ṣe sí kó má máa bì nínú ó ní wọ́n sọ pé ẹ̀dùn o síwájú kó bí bó ṣe jẹ́ òun ò bá jẹ sí ó ní ṣé mo sọ pé kẹ́ má jẹ ní ṣe bẹ́ẹ̀ ilẹ̀ jẹ mọ́ ẹ̀yin lè jẹ mọ́ kẹ̀ mẹkáníìkì yẹn ti ń pè wọ́n ẹ̀lò mi ò lè gbé kinní ilé ni yìí o tó bá ti dọ̀la ẹ ṣáà ṣe tán òun bọ̀ ní fúkẹ́tẹ̀ sọ yìí because time tó máa fi débẹ̀ nǹkan bíi 4 ni fúkẹ́tẹ̀ tó òun ti pẹ́ńbẹ̀ gan rọ̀ lẹ́tí rọ̀ mọ́ òun níbẹ̀ òun ní ẹ̀ mọ́ nǹkan tó ṣẹlẹ̀ tí bá ṣe tán nísìnyí ẹ̀ wọ́dà oúnjẹ bí tẹ́ ti máa ń oúnjẹ ó wá ṣe wà wọ́dà oúnjẹ ó rò pé ìlànìkẹ́ báwọn wọ́dà ò kí náà dẹ̀ gbàlá so ká máa fi lára wa lọ wọn ní àwọn kẹrẹ rìn wọ́n ṣe wọ níbi tún lọ ni wọ́n á bomi sára wọ́n á sùn tì wọ́n á gbé ọyàn ẹsẹ̀ ni ó ní àṣẹ bóun ṣe wọ níbi tún tóun ṣe ń bọ̀ yẹn ó ti snap picture òun olóhùn òun ó ní but
òun mọ nǹkan tó ṣẹlẹ̀ òun á kọ́ọ̀lù tó òun receive yẹn òun á mú fóònù lọ́wọ́ òun á mọ̀ pé fóònù tó òun á mú dání báyìí ó ní bó ṣe mú fóònù yẹn dání tó òun ṣe báyìí ó ní òun wá rí pé fóònù yẹn òun kámẹ́rà ẹ̀ bọ̀ kò rí rẹ̀ ó ti kámẹ́rà òun mọ́ wọ́n ní òun ò fẹ́ kámẹ́rà ó ní nǹkan tẹ̀ báyìí ó kàn save sórí fóònù òun wá drop ẹ̀ so nǹkan padà gbàtà àwọn adúmọ̀ ṣe tán so òun kò mọ̀ pé ó ní lórí fóònù òun kan tóun ṣe òun mọ̀ pé bóun ṣe gbé fóònù ẹ̀ lọ́pọ̀ òun mọ̀ pé òun kámẹ́rà àwọn méjèèjì ó wà níwò lórí bẹ́ẹ̀dì òun náà wà bẹ́ẹ̀ òun mọ̀ pé ojú àwọn méjèèjì ló jọ hàn bẹ́ẹ̀ níbi kámẹ́rà tòun bọ̀ òun tiẹ̀ ó kàn snap òun nìkan bóun ṣe fẹ́ kúrò ní bedroom yẹn ni ó kàn snap òun nìkan ni wọ́n ní òun á wọ ibi tí so òun àwọn tó wá padà wá òun tó wá dùn dáadáa létí bẹ́ẹ̀dì gbogbo sí bẹ́ẹ̀dì òun dúró létí bẹ́ẹ̀dì àti mo fún lálájà mo fún ní gbogbo ẹ̀ orí iṣẹ́ everywhere àdúrà wọn dáadáa látàrí ra wa tán ok everybody jẹ́ mọ̀mọ́ jẹ́ ṣe wọ́n á ní pé kí nìkan tó fẹ́ wọ́n á ní pé kò sí wàhálà ó ní wọ́n á ṣe transfer 70,000 naira sí wọ́n sọ pé well no problem ẹ̀yin náà try but normal má fẹ́ ní very frank lẹ́yìn ìgbà yẹn ìjọ ẹlẹ́ẹ̀kejì ó gbọ́jà ó gbé kinní fóun ni wọ́n á fẹ́ lọ já bá a lọ já ọjà yẹn fún customer oníbọ̀ àtàwọn ìdìbò wọn á já oníbẹ̀ wá jẹ́ bí kinní bó wọ́n ṣe já ọjà yẹn tó báyìí ó ní ó dé wà ní mọ́tò àwọn àjọ ń bọ̀ àtàwọn àjọ ń bọ̀ ó dé àwọn arí ọmọ kan tó wọ búrà tó yẹn hàn ta wọ́n ní kí leléyìí wọ́n ní kí ló ń ṣe yín èwo ní kí lélé kí lẹ rí onígbà bọ́mọ yẹn ṣe ń gbélé bí kóun gbé yẹn kóun tẹnu bọ̀ ni ó náà dẹ́ máa jọ ṣàwàdà náà bẹ́ẹ̀ náà pé àwọn ọmọ ìkílẹ̀ ó ní ẹ̀yin onímọ́tò ojú yóò lè kóun bí àwọn ọmọ ìṣá ẹ ṣáà máa wọ àwọn ọmọ ní àwọn máa jọ ṣàwàdà bẹ́ẹ̀ wá ní tó ń bá rí ẹyàn kan tó máa gbẹnu sí bá ní ẹ̀yìn onígbà wọn ṣe lọ àwọn adébí kan tó dá ó bá ní ẹ páàkì mọ́lẹ̀ bẹ́ẹ̀ yìí onígbà wọn ṣe páàkì mọ́lẹ̀ ni onígbà lè ṣe ó kò tú bọ́tìnì aṣọ ẹ̀ ni tó tú bọ́tìnì aṣọ ẹ̀ báyìí ó kò gbóyún ọ̀bọ̀ síta ni inú mọ́tò náà ayé òun mọ̀ ti wá dà ọ̀bọ̀ eléyìí owó olówó tó pọ̀ ní ọwọ́ ó náà ti ṣeun ní mo tún ṣe gbẹ́nu sọ́yàn nìyẹn ó ní mo fa ọyàn yẹn aṣọ náà ní ohun ọ̀bẹ àwọ̀gbẹ̀dẹ̀ òun fa ọyàn yẹn ó ní wọ́n pé inú mọ́tò tó gbé ooru burúkú yìí mú ó ní bọ̀t òun fa ọyàn òun gbà tó mọ yẹn tẹ́kì wọn ní àwọn tí ì ṣe kí ni ó bá ní kí la máa ṣe báyìí ókè ẹ má wọlé ẹ bọ́lẹ̀ náà ó ní mo ṣe bọ́lẹ̀ nìyẹn ó ní tó náà bọ́lẹ̀ báyìí olókàn òbí kì ní kò fọ́ mọ́tò yẹn ni kí leléyìí kóbá àwọn fọwọ́ mu níbi ó ní ṣe pé mọ́tò ńlá ni bẹ́ẹ̀ mú ìsọ fún mi ó ní sọ wá fọwọ́ mú mọ́tò yẹn ó ní wá fọwọ́ mú báyìí ó ní òun wà níbi bó ṣe fọwọ́ mú báyìí òun á mọ́wọ́ òun fi síbi èjìká yìí òun á fà ó ṣe pàápàá ó ní mo ṣe bá sùn tóun ń pariwo ọ̀nà tó ṣe tán táwọn ṣe tán tóun dáhùn ní wọn ni kó o ṣe wá sọ fún un pé ọ̀tọ̀ à ń bẹ̀ ni pé òun dẹ̀ nídìí nǹkan kan bàtàwọn lọ padà wá ní kí ni kàtẹ́ ẹ̀ nídìí wọ́n ní pé owó léhùn ti díù léhùn tó wáyẹn nídìí owó léhùn tó jẹ́ wà wáyẹn léhùn is 1.1 million 1.2 million ilé tó ń gan tó ń gbé gan sẹ̀gbọ́n 700 ni ìmọ̀ta ni mò ń gbé 700 ni mò ń san èyí kan bá sọ 1.2 million ń dẹ́fẹ̀ẹ́ ohun tó máa jẹ́ sanwó léhùn tó máa nídìí wọn èlò wà lẹ́tí níbẹ̀ mo ti sanwó sukú àwọn ọmọ mi ní so kò sówó lọ́wọ́ mi ibo ni kò ti rí 1.2 million ó ní òun ní 1.2 million lọ́wọ́ òun promise yín àjọkọ tóun fẹ́ gbà tóun bá ti gbà òun àfihàn 500,000 wọ́n sọ pé ẹ jẹ́ try kò sí wàhálà ẹnu ní gbàtọ́ òun délé ìyàwó mò ń sọ̀rọ̀ kọ́ tẹ̀ gbólúwọ́ lẹ́dí pé òun máa ti wá dógbò dàrú ọba yìí òdógbò ẹ̀ méjì wá fi sọ 500 ibo ni kò ń lọ ó ní sáà ń rò pé òbò ẹ̀ méjì 500 òbò tí àwọn ọmọ máa ń gbé tí òun lẹ́gbẹ̀ẹ́gbẹ̀ tóun máa sọ pé kínní òbò ẹ̀ méjì 70,000 njọ́ tóun sọ pé òun dorí kínní òun ṣe fún ní 50,000 ó ní wà ní òkè kò tẹ̀sí wà lábẹ́ ṣebí tóun bá ti sanwó wọlé torí lè tóun bá fún 70,000 500,000 ó tún máa bèrè owó sí òun dẹ̀ mọ̀ pé òun dẹ̀ mọ̀ àwọn boyfriend tó ń fún wọn pé ó ní òun sáà bá chat pé ìbáwò ní àwọn fẹ́ ronú ẹni mọ̀ ní ẹ má ronú ẹ má wọ̀rọ̀ tóun bá ti gbowó yẹn òun ṣe fún kọ́ ní òkè ìgbà tóun wá yá òun ti gbowó yẹn ó lè ṣe pé òun fẹ́ gbowó kan bí kan òun ò pé kóun ní owó tóun fi pamọ́ sí báńkì kóun yọ ń bẹ̀ àṣemóhun ti dóbò òun dẹ̀ ń gbádùn òbò kóun sanwó ẹ̀ ó ní wọn á pè jọ pé ìbò ló wà ó sọ pé òun wà nílẹ̀ ó ní wọn sọ pé òun wá ní òun bọ̀ gbà tóun máa délé òun bá àwọn ọmọ ilé wọn ní wípé afa pé wọn bá yín ni pé mo nídìí yín gan ni
wọ́n ní kí òun ò lè sùn mọ́jú pé bẹ́ẹ̀ kóun ti jí kó òun wọ́n sàṣọ bẹ́ẹ̀ fún kókó rí ẹ̀ lè bá wò bá ní kílẹ̀ fún wọ́n ní ẹ wo owó ilé tóun wáyé òjẹ́ kára àwọn dìde ní ṣé bóun ti promise fẹ́ wọn lọ ní sí àwọn ọdẹ ìwà lóun fẹ́ fi sinú owó ilé 500 kọ ara wọn ò ṣe kíní kọ bóun ṣe wà kíní kọ náà ní iye tóun lè rí nìyẹn o ní owó àjẹ ó nù tètè pé tóun máa lọ bẹ̀ tó bá yẹ kóun dóhùn dáadáa wọn tó sọ pé tó bá ti di next weekend òun á fún wọn sọ pé ẹ wo kíní kó lóun ṣáà ní ok tó yẹ pé ara yín ò sí ṣe kíní kan kò sí wàhálà ó ní bó ń ṣe sọ pé kò sí wàhálà àwọn ọmọ bó ti wà lé pé òun mọ́ máa lọ ó ní bó ń ṣe lọ nínú àwọn òpè irú èwo ni nǹkan tó ń fẹ́ farahàn sí ìyàbí ò ní pé kóun lóun sábà ó sọ wàhálà òun rò bá kóun dòwò òun tọmọ lára ni but 500 tóun ti promise ẹ̀yìn òun máa fún bọ̀ ó kàn lè pẹ́ díẹ̀ ni ó lóun bá rí ó ní ilẹ̀ ti sùn ti wà nílé òun ti sùn sẹ́gbẹ̀yàwó òun ó ní bí lè ṣe pé òun yẹn ẹnu gbàtẹ́lẹ̀ tó ń bó wà rò pé kò dá bí mo ṣe ṣe yẹn ṣe máa ráyè máa bọ̀ ní ìsìn ó náà ní máa bọ̀ ní ìsìn ẹ̀wù yangori òun rí ṣe bí 10 o'clock làwọn ọkùnrin ní ìnà láti ìmọ̀ta wá sí night 12 ọmọ máa fi free ni ẹni mo ṣe dìde ni wọ́n sọ fún ìyàwó pé wo ọ̀gá mi kan pè mí nísìn nǹkan tó pè mí sí nǹkan tó lágbára ni ìyàwó wọn sọ pé ọ̀gá yín kan pè mí nísìn nǹkan tó pè yín sí nǹkan tó lágbára ni ẹ kí ló wá ṣẹlẹ̀ máa débẹ̀ wò ìyàwó wọn ni láǹgó mẹ́wàá lè fẹ́ débẹ̀ ó ní àǹgó mẹ́wàá ó ní o máa débẹ̀ o gbọ́dọ̀ débẹ̀ o máa débẹ̀ ó ní bó ṣe lọ ni ó ní kinní kan tó ń dẹ́ nílé àwọn bókí lòun ti ra kinní yẹn ní bó ṣe gbé mi lura nìyẹn òun ti máa ń dà sínú omi kinní yẹn jẹ́ dangerous ẹ̀yin tẹ́ máa ń lo kinní yẹn mo sọ àwọn náà wípé ní tó kó wọn bá máa lé wáyé tó ní wálẹ̀ mọ́ báyìí ó jẹ́ kan lé nìyẹn ó ní báwọn ṣe gbé lura nìyẹn ó ní báwọn táwọn tó máa dé bẹ̀ àwọn wá dé ẹnu ọ̀nà àti pé àwọn ti wà ń bẹ̀ o wọ́n tó wà ní ẹnu géètì yìí o wọ́n á ṣe géètì fáwọn báwọn ṣe wọlé nígbà táwọn wọlé àwọn olùwà ní gbogbo àtọ́jú pé táìmì lẹ̀ pè mí ó ní ẹ̀yin kò ní kí n gbókọ̀ owó náà ni pé àti pé iná ẹ̀ bàjẹ́ lọ́mọ ọkùnrin so èmi náà jẹ́ ti mí sí oníbọ̀n ṣe bẹ̀rẹ̀ lọ ó ní àti ṣeun ó ní mo dó ọmọbìnrin yìí tí ilẹ̀ lọ́bi ṣe kòkòrò ń kú ó ní òun ò dòbò òru ẹ̀rì ó ní tóun ṣe ń do onílẹ̀lẹ̀ làwọn ṣe dúró àwọn lórí bẹ́ẹ̀dì àwọn ṣe àwọn nínú bedroom àwọn ṣe ṣe ogbẹ̀ nígbà táwọn adùn tó ó bá ní ẹ wò mo fọlọ́run búra nílé máa san 1.2 yìí náà bá ní ó fògùn sẹ́nu ni òun ní 1.2 o 500 ló ń promise yín o ẹ̀dẹ̀ máka nọ́mbà yín wá kó ń ṣe sí bó ń ṣe ń sọ̀rọ̀ ìgbà táwọn ti dúró àwọn tó láàárọ̀ ọjọ́ kejì ni o ó ní bó ń ṣe bá wọn yẹ̀dẹ̀ náà 500,000 fún yẹn tó ń ṣe lọ ó ní bó ṣe sẹ́ẹ̀dì òwò sóhun yẹn ó ní òun wọn ò pé ní kẹ́jù òun wá ní ẹ wò ó tẹ́ bá ti send ẹ̀ sí máa post ẹ̀ sórí Facebook òun ní post ẹ̀ sórí Facebook òun á ti sọ fún pé ó nítorí pé tó wà lọ́wọ́ òun àwọn jọ wọn bẹ́ẹ̀ ni káàdì òun nìkan ló wọ̀n bẹ́ẹ̀ òun náà send ẹ̀ sí padà àwọn jọ wọn bẹ́ẹ̀ ni wọ́n ní àwọn sọ pé so bóun ṣe wà yẹn ó ya picture òun ó ní yẹn náà irú èèyàn ọkùnrin tẹ strange báyìí kó tí wọ́n máa ṣe fún yín náà ó lè burúkú mà ní gẹ̀ẹ́sì ìkẹ́ ó ní bọ̀rọ̀ ìṣèdì wà lánàá táwọn lọ sí ibi tó ti máa ń ṣe meeting gbogbo àwọn alájàpá iṣẹ́ tó ń ṣe onígbà tó máa ń sọ̀rọ̀ tó ní kí lóògùn nìkan òun ó ní gẹ́gẹ́ dẹ́n dínà ìṣèjú òun pé òun okó òun kàn ló bòrì ó ní òun ní okó òun kàn ló bòrì àwọn òdòdó àwọn rí tòṣì wá wọn ní bí wọn ṣe pè é mẹ́ta nínú ẹgbẹ́ wọn tó jọ ṣe ni òun á lọ fi hàn pé ó yá ta lè tẹ̀lé wọn rí òun bí òun tiẹ̀ máa ìdìbọn ṣe rí òun ṣẹ́ ti rí ìgbà tó ń lọ ilé ẹ̀ tó ń lọ dó nìyẹn ìjọ alákọ̀ọ́kọ́ tó kọ́ máa dó òun mọ̀ọ́mọ̀ ṣe fídíò yìí o bọ̀ fídíò ó ní wáyé wọ́n bá sọ fún pé wò ó fídíò wà lọ́wọ́ ẹ̀ o ó ní bó ń ṣe fídíò yẹn ní wọ́n ní òun fi wọ̀ pé wò ó ní tèmi lọ́wọ́ ní tẹ̀lé lọ́wọ́ wá dìlítì ẹ̀ ó ní bó dìlítì fídíò òun nìyẹn ó ní wọ́n dìlítì fídíò tiẹ̀ òun padà lọ ó ní sọ pé ó dìlítì ẹ̀ ó dìlítì àwọn owó WhatsApp tó ń dìlítì ẹ̀ ó sọ pé kò ń dìlítì ó lóun sọ pé òun ti dìlítì ẹ̀ òun dẹ̀ ti sẹ́ǹdẹ̀ sórí WhatsApp òun mí ó ní bó ṣe kúrò ń bẹ́ẹ̀ nìyẹn ó láti ṣe nígbà tí mo kúrò ń bẹ́ẹ̀ tí mo lọ sí tí mo délé nígbà tí mo kú bẹ tí mo délé báyìí mo send fídíò rẹ mo send ẹ sí mi kí ìwọ wo kò sí nǹkan tó máa ṣe ó dùn sọ pé wo ọ̀sẹ̀ kan lòun á fi dú ẹ o lè gbé lọ sẹ́ni ìwé hòtẹ́ẹ̀lì òun ti máa dú ẹ ọ̀rẹ́ pé irú owó ṣòwò ní hòtẹ́ẹ̀lì òun máa dú ẹ bí bẹ́ẹ̀ kọ́ owó òun tó ń fún ọ 500,000 kò send ẹ sí òun padà ó ní bó ṣe ní owó ìdí ti jẹ́ òun ìdí jẹ́ àbí máa post ẹ káàkiri ó náà ti ṣeun
òun tó rà sọ bẹ́ẹ̀ kan bla 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 wọ́n ṣàṣe ìgbé tí wọ́n fẹ́ sọ fún yín ni pé ṣé mọ̀ pé Déjì yìí ọ̀rọ̀ ni wọ́n sọ kan ọ̀rọ̀ tẹ́lẹ̀ sọ pé Wàsíù ló kó lọ́wọ́ bẹ́ẹ̀ mọ̀ káwọn bọ́ìsì kó ó gbé onímọ́tò mi so ọmọ sẹ́ni mọ́tò yẹn wọ́n sọ pé wọ́n sọ̀rọ̀ okó òṣòkó ní mọ́tò wọ́n sọ pé Wàsíù tó táwọn jọ lọ́wọ́ ẹ̀ papọ̀ Wàsíù ló kó lọ́wọ́ àtìgbà yẹn ló ti ní máàdì pé òun fẹ́ dóhùn tó gbà tọrọ yẹn di wàhálà ẹni pé àti ìpadà wá dórí náà wọ́n ní pé báwo ló ṣẹlẹ̀ wọ́n ní pé báwọn ọ̀gá àwọn àti àǹtí yẹn àtòun àwọn tó ń ṣàwàdà òun wá fẹ́ tọ́ nípa okó burúkú jẹ́ wọ́n á di ẹ̀bẹ̀ yẹn wọ́n ní ni ọ̀gá àwọn ẹ̀dùn wọn sọ pé ṣètò okó ohun tó okó ti bọ̀dà Wàsíù ní egbò lè fọ́kó bọ̀dà okó Wàsíù yẹn ṣépè fún yàn Wàsíù ló kó lọ́wọ́ àsìkò ìbáyìí tí wọ́n ní máa ń pé òun fẹ́ dóhùn ó kí nọ́mà ó láìpẹ́ okó òun dẹ̀ ń ṣe nọ́mà fún ẹ 5,000 tó ń fún yẹn ó kéré gan pé létà ràn torí wọ́n ń gbóhùn débẹ̀ dáadáa ó yẹ ṣeré fóun dáadáa so òun ò máìdí àti sọ pé òun fẹ́ fún ní kó sọ pé òun fẹ́ fún ní 200 gan ní àárín oṣù méjì gan ṣe gan òun rówó lọ́wọ́ onímọ́tò lòun rí owó ó ní but ó fẹ́ claim pé òun smart jù mo ṣe pé eléyìí kò wà trustworthy jàre bó ṣe dáwọ́ ẹ̀ nìyẹn dé ní báyìí tó bá dárúkọ òun báyìí á ní òun ò fẹ́ òun wọ́kẹ́ àwọn tá a ti jẹ iṣẹ́ tá a ti dú ẹni níbi ẹni rẹ̀ a ti ṣeun nígbà míì ojú bí gẹ̀ gbàgbé gbé súnmọ́ ẹ̀yin tèmi ẹ wò ó ẹ ṣe bẹ́ẹ̀ yọ àmì subscribe sórí YouTube mi ẹ jẹjọ torí Elédùmarè mo sọ fún yín pé àwọn content kan máa wá ní ìsìn ẹjọ ẹ máa ṣàrà ìwò ẹ ti bà àdúgbò jẹ́